Tinubu wọlé lẹ́kìtì ẹgbẹ̀rún lọ́nà 1,200 ìbò lòun nìkan mú. Èsì ìbò ààrẹ tí wọ́n dì lọ́jọ́ sátidé yìí ní ìpínlẹ̀ Èkìtì ti jáde o. Wọ́n sì ti kéde pé Aṣíwájú Bọ́lá Ahmed tó ń dupò náà lórúkọ ẹgbẹ́ APC ló wọlé gidigbe níbẹ̀. Ní ìpínlẹ̀ Èkìtì yìí bíi mílíọ̀nù kan àwọn èèyàn ni wọ́n fi orúkọ sílẹ̀ láti dìbò, ṣùgbọ́n ẹgbẹ̀rún lọ́nà 314 láwọn èèyàn tó jáde láti wá dìbò gan. Nínú wọn sì ni Tinubu ti ní ẹgbẹ̀rún lọ́nà 200 díẹ̀, ìyẹn àwọn èèyàn tí wọ́n dìbò fún un. Ẹgbẹ̀rún lọ́nà 99.5 làwọn tí wọ́n dìbò fún Àtíkù tó wà ní ipò kejì, ìyẹn láti inú ẹgbẹ́ PDP. Bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rún 11 ni àwọn tí wọ́n dìbò fún ẹgbẹ́ Labour lọ́dọ̀ wọn. Ẹni tó ṣètò ìdìbò náà, ọ̀jọ̀gbọ́n Hakeem Lasisi sọ pé nínú àwọn ìbò tí wọ́n dì náà ẹgbẹ̀rún 6 làwọn yọ dànù pé kò dára, tí àwọn sì ka èyí tó kù, àti pé nínú gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó kù, ẹgbẹ́ kan tó tún mú nọ́mbà díẹ̀ nínú wọn ni NNPP tí í ṣe ẹgbẹ́ Kwankwanso. Ìbò Ọ̀tàlérúgba àti 4 sì ni gbogbo ìbò tí àwọn ní. Olórí INEC tó ṣètò ìbò ní ìpínlẹ̀ náà, ọ̀jọ̀gbọ́n Ayọ̀bámi Sàlámì, ní kò sí ohun tí òun lè ṣe ju kí òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ náà lọ, pàápàá àwọn tí wọ́n jáde wá dìbò, nítorí àwọn ni wọ́n jẹ́ kí iṣẹ́ òun rọrùn nígbà tí wọn kò fa wàhálà níbì kankan. Ó ní ìbò náà lọ wọ́ọ́rọ́ nítorí àwọn èèyàn náà ṣe ojúṣe wọn láì mú jà dání rárá. Gbogbo àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú pátá tí wọ́n wà níbẹ̀ ni wọ́n fọwọ́ sí èsì ìdìbò náà, tí wọ́n sì ní gbogbo ohun tí wọ́n kọ sínú ìwé èsì ìbò yìí làwọn fọwọ́ sí. Èyí ni ìpínlẹ̀ àkọ́kọ́ tí wọn yóò kéde rẹ̀ nílẹ̀ Yorùbá níbí. Àwọn èèyàn gbogbo sì ti gbé ọkàn sókè. Wọ́n ń retí ohun tí àwọn èsì ìdìbò tó kù yóò mú jáde láìpẹ́ rárá.